kí ẹ káàsán akúṣẹ́ látàárọ̀ ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM ìkejìlé ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti kéde àwọn ìlànà kan tó gbé kalẹ̀ láti jẹ́ kí ara kó di ará ìlú. nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Burkina Faso, orílẹ̀-èdè Mali àti orílẹ̀-èdè Niger Republic àwọn ti gbé àwọn ìlànà kan kalẹ̀ lórí tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà láwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta wọn. lórílẹ̀ òkèèrè ààrẹ orílẹ̀-èdè Iran ló ti gbé gbèdéke kalẹ̀ lórí báwọn ọmọbìnrin yóò sì máa múra lórílẹ̀-èdè ọ̀hún. ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ Mujib Ọlákúnlé lóníròyìn yín. ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ a gbọ́ wípé látàrí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé ìlànà kan kalẹ̀ eléyìí tí ó jẹ́ kí ara kó dẹ àwọn ará ìlú. ààrẹ Bọ́lá Tinubu ló sọ ìròyìn ayọ̀ yìí di mímọ̀ lánàá tí ṣe ọjọ́ ajé nígbà tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Borno níbi tó ti bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti pàdánù èèyàn wọn kẹ́dùn àti ìjọba ìpínlẹ̀ Borno látàrí àgbàrá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó ṣẹlẹ̀ láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Borno. a gbọ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní olóhùn ti gbé àwọn owó kan tùlùtùlù kalẹ̀ láti fi ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ lórí ìjàmbá eléyìí tí ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù àtàwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá míì tó ti ṣẹlẹ̀. ó sọ wípé owó ọ̀hún tí àwọn gbé kalẹ̀ ni yóò jẹ́ kí wọ́n bójú wo bí àyípadà ojú ọjọ́ bó ṣe rí nílẹ̀ yìí àti wípé ní bí ó ṣe ṣe wípé àwọn àyè kan ní ọ̀pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti di aláìnílé lórí. gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe sọ̀rọ̀ ọ̀hún ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni láti rí i pé owó ọ̀hún tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ wọ́n lò ó bó ti tọ́ àti bó ti yẹ. ilé ìfọpo Dangote ni ó ti ké gbàjarè báyìí pé òun ò tí ì fi gbèǹdéke iye táwọn mọ̀ ta epo fún àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí léde. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ tó ń rí sí ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ ti ilé ìfọpo Dangote ìyẹn Anthony Chejima tó ṣe fọ̀rọ̀ léde ó ṣàpèjúwe ọ̀rọ̀ eléyìí tí àjọ NNPCL tí wọ́n sọ pé ilé ìfọpo Dangote ó ti fi gbèǹdéke iye tí wọ́n mọ̀ ta jálá epo lélẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti ṣàpèjúwe ọ̀rọ̀ bí eléyìí tí ò lẹ́sẹ̀lẹ̀ àti pé eléyìí jẹ́ ọ̀nà kan tí wọ́n ń gbà láti lè bu àlà sí aṣọ epo ilé ìfọpo Dangote eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti ọjọ́ tó ti pẹ́. nígbà tó tún tẹ̀ sọ́wọ́ wájú ó ní pé ìjọ eléyìí tí àjọ NNPCL tí wọ́n sọ ó jẹ́ wípé wọ́n ń gbìyànjú àti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ṣe ní ìgbàgbọ́ kíkún lórí ilé ìfọpo Dangote eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó. ẹ̀wẹ̀ ó wá rọ owó rẹ̀ bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n dúró di ìgbà tí ilé ìfọpo Dangote yóò sì sọ pé iye báyìí ni àwọn ọmọ ìtajàlẹ̀ epo fún àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí. tí ẹ bá ti gbàgbé àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí ìyẹn NNPCL lánàá ti ṣe ọjọ́ ajé ni ó ti kéde pé iye tí Dangote tó ní káwọn máa ta jálá epo kan ni ó dín ní 700 ó dín díẹ̀. ẹ̀wẹ̀ àwọn alágbàtà epo nílẹ̀ yìí àjọ IPMAN làwọn ti wá sọ gbàǹgbàǹgbà pé ọ̀rọ̀ eléyìí tí àjọ NNPCL tí wọ́n fi léde pé iye báyìí ni Dangote gbé iye jálá epo kalẹ̀ fún àwọn ọjọ́ eléyìí tí kò mú ọpọlọ kankan dání bó ti wù kọ́ mọ́ àti pé iye tí wọ́n ń ta epo ní àkókò tá a wà yìí kò gbọ́dọ̀ wọ́n ju iye tí wọ́n ń tà á tẹ́lẹ̀ lọ nígbà tí ó ṣe wípé ilé ìfọpo ó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣiṣẹ́. ẹni tó wá jẹ́ tó ń rí sí ìgbáyégbádùn ẹgbẹ́ IPMAN lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn John Kekeocha ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá tí ṣe ọjọ́ ajé. ẹ̀ràn tí ó pé lọ́jọ́ ìsinmi ọ̀sẹ̀ tá a wà yìí làjọ NNPCL ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé epo nílé ìfọpo Dangote eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó.
nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Mali, orílẹ̀-èdè Burkina Faso àti orílẹ̀-èdè Niger, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní nǹkan bí ọjọ́ díẹ̀ sáàkókò tá a wà yìí ni wọ́n gbé ìlànà kan kalẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà tí wọ́n fi mọ́ wọlé jáde sí àwọn ìpínlẹ̀ oníkálùkù wọn. Ìgbésẹ̀ eléyìí ló jẹyọ níbi ó ṣe sọ wípé àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta wọn ní ilẹ̀ adúláwọ̀ wọ́n sọ wípé àwọn ti yọwọ́ àwọn ti yọ ṣàwọn ní tó ní ṣe pẹ̀lú àjọ ECOWAS. Gẹ́gẹ́ bí olórí ikọ̀ ológun torílẹ̀-èdè Mali bó ṣe sọ, ìyẹn Assimi Goïta, ó sọ wípé ìwé tuntun ọ̀hún àti pé ìlànà tuntun tí àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ yóò jẹ́ kí àjọṣepọ̀ tó dánmọ́rán kó tún wà láàrin wọn, níbi wọ́n ti sọ wípé àwọn ti yọwọ́ àwọn ti yọ ẹsẹ̀ àwọn nínú àjọ ECOWAS. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n ti forí okòó sọ̀ọ́dúnrún tí wọ́n dẹ̀ sọ wípé àwọn ò bá àjọ ECOWAS ṣe, tí wọ́n dẹ̀ ti kọtí ẹ̀gbẹ́ sí ẹ̀bẹ̀ tí àwọn aláṣẹ àjọ ECOWAS tí wọ́n bẹ̀ wọ́n pé kí wọ́n padà sínú àjọ ECOWAS, táwọn dẹ̀ ti fà á kékọ́rí tí wọ́n fi jígà kọ́rùn báyìí pé àlùbàtà kan kò kí dárun mọ́, báwọn ní padà sínú àjọ ECOWAS mọ́. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM Ìkejìlé Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. À ń padà bọ̀nà tá a bá dé látòkè lọ. Ẹ káàbọ̀ padà. Ìròyìn àgbáyé ó ń tẹ̀ sọ́wọ́ wájú láti orílẹ̀-èdè Iran láti orílẹ̀-èdè Sierra Leone. Ìròyìn jẹyọ pé ilé alájà méje kan ó ti dàwó báyìí tó dẹ̀ ṣe wípé kò dín ní èèyàn 8 ló ti lọ sọ́run alákejì. Ìròyìn jẹyọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n dẹ̀ tún wà níbi ilé ọ̀hún eléyìí tó dàwó tí wọ́n dẹ̀ ti mọ ibi tí wọ́n wà. Lára àwọn tí wọ́n wà níbi ilé ọ̀hún eléyìí tí ó dàwó ni wọ́n ti ń bá àwọn tí yóò gbà wọ́n là sọ̀rọ̀ lórí ibi tí oníkálùkù wọn tí wọ́n wà. Ilé ọ̀hún eléyìí tó dàwó lórílẹ̀‐èdè Sierra Leone ni wọ́n lò fún ilégbèé àti ibi tí wọ́n ti ń ṣe onírúurú iṣẹ́ kan, gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Iran bó ṣe fi léde. Lórílẹ̀‐èdè Sierra Leone bó ṣe fi léde. Lórílẹ̀‐èdè Iran, ààrẹ orílẹ̀-èdè Iran Masoud Pezeshkian ló ti sọ wípé àwọn obìnrin orílẹ̀-èdè Iran wọ́n lè máa múra bó ti wù wọ́n báyìí láì ṣe wípé wọ́n pa dandan fún wọn láti máa lo ìbòrí wọn. Ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó wà níbi ayẹyẹ ọdún kejì tí ẹnìkan tó ń jẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè ọ̀hún tí ó kú sí ọgbà àhámọ́ àwọn ọlọ́pàá ẹni ọdún 22 ìyẹn Masa Amini lẹ́yìn ìgbà tí wọ́n fi kélé òfin gbé pé kò lo ìbòrí rẹ̀. Ẹ̀wẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ní àjọ àgbáyé kan tí wọ́n pè ní United Nations wọ́n sọ pé ìgbésẹ̀ eléyìí tí ìjọba orílẹ̀-èdè Iran gbé ọjọ́ eléyìí tí ó tọ̀nà àti wípé ó dàbí pé wọ́n fẹ́ máa tẹ ẹ̀tọ́ àwọn obìnrin orílẹ̀-èdè Iran lójúmọ́lẹ̀. Àná ni ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ló ti wá sọ di mímọ̀ pé àwọn ọmọ obìnrin orílẹ̀-èdè ọ̀hún lè máa múra bó ti wù wọ́n lójú pópó láì ṣe wípé ẹnikẹ́ni ó pọn dandan fún wọn pé kí wọ́n máa lo ìbòrí wọn. Pezeshkian ni ẹni tó di ààrẹ orílẹ̀-èdè Iran lẹ́yìn tí ẹni tó gba ipò lọ́wọ́ rẹ̀ ó jẹ́ Ọlọ́run nípè lórí ìjàmbá orí ọkọ̀ òfurufú kan tó ṣẹlẹ̀ láìpẹ́. Lórílẹ̀-èdè Russia, ẹni tó ní ìkànnì wòmí kí n bá ọ̀dọ̀ rẹ̀ Facebook ìyẹn Meta ló ti sọ wípé àwọn ó gbẹ́sẹ̀ lé bí àjọ ọ̀hún bó ṣe ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Russia. Gẹ́gẹ́ bí ẹni tó ní ìkànnì wòmí kí n bá ọ̀dọ̀ rẹ̀ ọ̀hún bó ṣe fọ̀rọ̀ léde, ó ní orílẹ̀-èdè Russia ló ń lo àwọn ọgbọ́n àyíníkíníkè kan láti fi mọ́ gbójú agan sí báwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè ọ̀hún àti pé wọ́n ń lo ọ̀nà ọ̀hún láti fún ṣe àkọlù sáwọn orílẹ̀‐èdè míì ní ilẹ̀ àgbáláyé. Nínú ìfèsì sí ọ̀rọ̀ eléyìí tí ẹni tó ní ìkànnì wòmí kí n bọ́ dọ́rẹ̀ tó sọ, ìjọba orílẹ̀‐èdè Russia náà ti wá sọ wípé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan orílẹ̀‐èdè Russia ó jẹ́ eléyìí tí kò lẹ́sẹ̀ lẹ̀
tí ẹ bá fẹ́ mọ̀ ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni wọ́n sọ wípé ìkànnì ọ̀hún ní pẹ̀lú orílẹ̀-èdè Russia ni orílẹ̀-èdè Russia ti ṣe onírúurú àkọlù sí eléyìí tó fà tí wọ́n dẹ̀ ń ṣe àwọn iṣẹ́ kan láti tún ṣe àkọlù sáwọn orílẹ̀-èdè míì wọ́n ní bí wọ́n ṣe fẹ́ gbẹ́sẹ̀ lé bí wọ́n ṣe máa lo ìkànnì wòmí kí n bá dọ́rẹ̀ẹ́ lórílẹ̀-èdè Russia ni wọ́n ní nǹkan bí ọjọ́ díẹ̀ sákòókò tá a wáyé ni yóò gbéra sọ. Kó tó di pé amúròyìn àgbáyé tọ̀sán ìní wá sópin wọ̀nyí làwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. a ti mú wá sétí ìgbọ́yín pé ààrẹ Bọ́lá Tinubu ló ti sísọ lójú àwọn ìgbésẹ̀ kan eléyìí tí yóò jẹ́ kí ara kó dẹ àwọn olùgbé àti ọmọ bíbí ìpínlẹ̀ Borno látàrí àgbàrá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó ń fún wọn lápò apá àbìkan ní ìpínlẹ̀ Borno. Àti tó mú wá sétí ìgbọ́yín pé orílẹ̀-èdè Mali, orílẹ̀-èdè Burkina Faso àti orílẹ̀-èdè Niger ni àwọn méjèèjì sọ pé àwọn jọ ṣiṣẹ́ papọ̀ lórí tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà tí wọ́n fi mọ́ wọlé jáde láwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Lákòótán àti mú wá sétí ìgbọ́yín pé ààrẹ orílẹ̀-èdè Iran ìyẹn Masoud Pezeshkian ló ti sọ wípé àwọn ọmọbìnrin orílẹ̀-èdè ọ̀hún wọ́n lè máa múra bó ti wù wọ́n láìṣe wípé ẹnìkan kan ó pa ní dandan fún wọn kí wọ́n lo ìbòrí wọn. Kó tó di pé a lọ ìjẹ́ o mọ̀ pé ìdá kan nínú ìgbé ayé ni ó jẹ́ ìdá mẹ́wàá ní ìgbé ayé ṣùgbọ́n ìdá àádọ́rùn ó ní í ṣe pẹ̀lú bí o bá ṣe ń fèsì sí tó bá bá ọ nílé ayé. Ìròyìn káàkiri àgbáyé tọ̀sán ìní kò ní jù báyìí lọ. Olúwafúnkẹ́ Obi Israel lólóòtú ìròyìn ọ̀hún. Mujib Ọlákúnlé lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì Vicinity ẹ máa yá ṣeun ó dìgbà kan náà. Vicinity 95.3 FM Ìkejì Ilé Ìjẹ̀ṣà.